àwa lọ́sẹ̀ tó kì í sàrà láti máa sáré lé kiri pé ọ̀yá wa bẹ̀bẹ̀ wá ṣe kinní yìí because ìyẹn gan wọ́n ti tún lò against wa pé ibi ẹ̀bẹ̀ ń pa wá gbọ́dọ̀ lọ bá gbogbo àwọn tó tẹnu àbùkù tó fẹ́ mọnu àbùkù kàn yìí kọ́ bẹ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan a sì ṣe fídíò rẹ̀ nílé wọn a ṣe fídíò rẹ̀ if that will stall the entire proceedings we don't care. ó di méjì. nínú àwọn nǹkan tó dúró. the guy himself must write letter then let us ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn cases yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni so different letters for each of the cases. ní ọ̀nà mẹ́rin. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. orúkọ mi ni US Imam and gẹ́gẹ́ bí ìṣe wa àwọn ilé agbára mi gbogbo wọn wà pẹ̀lú mi. àwọn pẹ̀lú lápọ̀tún mi ni mo ti rí Usman Yaradua, Ibrahim Ọ̀dẹ́dẹ́lé, Abọ́lájí Àjàsá, BL Shafi, àwọn ní owó èmi náà kí mi náà nínú gbàdí ọkàn ògbóni àti Diva ọ̀dà kan mi ti lọ. níṣẹ́jú àyà agbẹjọ́rò a rí wípé ní ilé ẹjọ́ TaniOlohun ti fi fídíò síta tó sì bẹ̀bẹ̀ à ń wòye wípé lónìí a máa wọ́gi ilé ẹjọ́ ni ṣùgbọ́n kí ni ohun tó ṣẹlẹ̀ tó tún dàbí pé wọ́n sún ìgbẹ́jọ́ síwájú. ó ti ṣe fídíò lóòótọ́ and àwa sì ń analyse fídíò yẹn lọ́wọ́lọ́wọ́ bóyá ká gbà pé wọ́n yóò satisfy requirement wa or not. Aside from that there are other demands àwọn kan mí bẹ́tà fún fẹ́ kó ṣe tó ti àwọn sẹ̀mọ́ pé òun ò lè mọ eléyìí tí ìbá ti pé àwọn aṣojú rẹ̀ bóyá mẹ́mbà family rẹ̀ bóyá àwọn tí wọ́n jọ ń ṣe ìṣẹ̀ṣe bóyá lọ́ọ̀yà rẹ̀ àwọn mind ẹni tí ó bá wá ká sọ fún ẹ pé ó tún pélé but àwọn yẹn ò tí ì ṣẹlẹ̀ up till bá a ti ń sọ̀rọ̀. lẹ́yìn ìgbà tí ilé-ẹjọ́ gba onídùúró rẹ̀ tí wọ́n yìí sọ pé yóò lọ sí fídíò láti bẹ̀bẹ̀ kí ló dé sẹ́yìn fún ní àwọn ohun tí ẹ fẹ́ kó ṣe kó tó di kó ṣe fídíò náà. wọ́n sọ pé àwọn ò lè lọ bá òun gan fúnra rẹ̀ that is one. Secondly ni pé if we are to play the game of ego láti pé ká play game of ego then kì í ṣàwọn aláàmọ̀ lé wọn kiri àwa nínú ń bí àwa lọ́sẹ̀ tó kì í ṣàwọn aláàtúmọ̀ wá sáré lé kiri pé ọ̀yá wa bẹ̀bẹ̀ wá ṣe kinní yìí because ìyẹn gan wọ́n ti tún lò against wa pé ibi ẹ̀bẹ̀ ń pa wá. So wọ́n ti sọ lórí social media but that notwithstanding in tí ọkàn wa ni pé I think somebody from his end must approach us ká sọ pé okay àti gbọ́ ti fídíò àti gbà ti fídíò fún àpèjúwe ni mi ò tí confam pa àti gbà wò now okòléyìí. okay ní báyìí kí ni àwọn tẹ́ fẹ́ gan ní pàtó. there must be paper publication 1 2 ó gbọ́dọ̀ lọ bá gbogbo àwọn tó tẹnu àbùkù tó fẹ́ mọnu àbùkù kàn yìí kọ́ bẹ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan a sì ṣe fídíò rẹ̀ nílé wọn a ṣe fídíò rẹ̀ if that will stall the entire proceedings we don't care. ó di méjì. nínú àwọn nǹkan tó dúró. the guy himself must write letter then let us ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn cases yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni so different letters for each of the cases. ní ọ̀nà mẹ́rin. lẹ́tà ọ̀tọ̀ọ̀tọ̀. because àwọn parties yàtọ̀ síra. lẹ́tà ẹ̀bẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. ní ọ̀nà mẹ́rin. fún ẹ̀sùn mẹ́rin ní ilé ẹjọ́ mẹ́rin. this is enough for them to know our requirements if they are ready for it. ẹ ṣé púpọ̀ agbẹjọ́rò orúkọ yín àti ìpínlẹ̀. orúkọ mi ni US Imam. Okay, good morning, sir. Good morning. TaniOlohun ló wọ aṣọ dúdú tí ó fi nose mask bomú yẹ tí ó sì dé face cap. òun ló wọ aṣọ dúdú tí ó sì dé face cap. TaniOlohun là ń wò lójú ra yẹn. TaniOlohun ló ń lọ pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ òun náà wá pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò méjì tí wọ́n sì ń dáàbò bò. TaniOlohun ló ń lọ yẹ ó ní ó wọ pullover dúdú tí ó sì dé fìlà funfun sórí tí ó fi nǹkan bomú. Abdulaziz. TaniOlohun ló wọnú ọkọ̀ Toyota Camry tí wọ́n sì ń gbé e lọ.
àwọn agbẹjọ́rò àfáà àti onílé Òkútagidi tí wọ́n jẹ́ olùpẹ̀jọ́ ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tí wọ́n sì ń foríkorí. àfáà Òkútagidi náà sì ni ó wà lójú ọ̀ràn yìí tí wọ́n wà sọ tí wọ́n sì dìgbò láwà ní. àfáà Òkútagidi ni wọ́n wà lójú ọ̀ràn wa lọ́wọ́ báyìí wọ́n sì tán láti bá wa ní gbólóhùn. ẹ káàárọ̀ àfáà, ìgbẹ́jọ́ ti lọ ní ilé ẹjọ́ lónìí. àwọn òye wípé bóyá lónìí ni ọjọ́ tí wọ́n máa wọ́gi lé ẹjọ́ náà, ṣùgbọ́n a rí wípé ó dàbí pé wọ́n tó sún síwájú. kí ni ohun tó ń ṣẹlẹ̀ àti kí ni ohun tẹ̀yìn ọjọ́ pèrò láti ṣe lẹ́yìn eléyìí? ọ̀rọ̀ tẹ̀bí ní ọ̀rọ̀ tí àwọn lọ́ọ̀yà ní ọmọ bó ló jẹ́ láàrin wọn sí ìdílé. bẹ́ẹ̀ yín gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́, àwọn lọ́ọ̀yà ò lè ṣèpinnu fún yín, ẹ̀yin náà sì ni ó jẹ́ gbòógì lórí ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ lọ́ọ̀yà torí bá kò fi ni wọ́n mọ́ tó wọ́n dẹ̀ mọ́ tí kò tọ́. méjì fi ọ̀rọ̀ lé àwọn lọ́wọ́, àwọn ni wọ́n wá mọ kí ló fa sábàbí tí wọ́n tó lé. àmọ́ nínú fídíò ẹ̀bẹ̀ tí TaniOlohun fi léde, ǹjẹ́ ó tẹ́ ẹ̀yin nínú gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́? ó tẹ́ ẹ̀yin lọ́rùn gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́? ẹ bá ti ṣe tí ọ̀dà tó bá ti sọ fún kò sí mọ́, kò sí tí kò sí tó ní tó báyìí. ó tẹ́ ẹ̀yin lọ́rùn, ohun tó kàn báyìí ni pé kán wọ́gi lé ẹjọ́. tí àwọn lọ́yà bá ti rí pé ìtọ́ka nìyẹn lọ́dọ̀ àwọn kan sí ìjọba ti ní kó sí tó bá ti ṣe. kí wọ́n àwọn ohun tuntun tí wọ́n tó fẹ́ kó sí. èmi ò àwọn ní yìí àwọn lọ́yà ló yí iṣẹ́ mọ́, tó bá ti kú ẹ̀fí iṣẹ́ fún amòfin sọ yòókù òyìnbó tó bá yàtá sọ̀rọ̀ yẹn mọ́. ẹ ṣe gbẹ àbá. a sì wà ní ilé ẹjọ́ Upper Area níbi tí TaniOlohun ti wá fún ìgbẹ́jọ́ àkọ́kọ́ lẹ́yìn tí ó gba òmìnira ráńpẹ́ láhàámọ́. agbẹjọ́rò fún olùpẹ̀jọ́ àfáà Onílé Òkútagidi ni ó yẹ̀sẹ̀ bá wa sọ̀rọ̀ tán. ó sì sọ̀rọ̀ wípé fọ́nrán fídíò tí TaniOlohun ṣe síta fún ẹ̀bẹ̀ láti da ẹjọ́ náà nù kò tí ì tẹ́ àwọn lọ́rùn. ṣùgbọ́n ó gbé àwọn ìlànà tuntun kalẹ̀, èyí tí a ti gbọ́ tí wọ́n ti sọ ní ojú ìran yìí tí wọ́n ní TaniOlohun gbọ́dọ̀ sí láti rí wípé wọ́n ò wọ́gi lé ẹjọ́ náà. bí gbogbo rẹ̀ ṣe lọ ní òwúrọ̀ yìí ní ilé ẹjọ́ Upper Area lórí ìgbẹ́jọ́ Abdulazeez Adébọ́lá tí a mọ̀ sí TaniOlohun ni à ń wò lọ́wọ́lọ́wọ́ ní ojú ìran wa báyìí. a ò ní rí jù báyìí lọ ní ọjọ́ tòní. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.